ibi tẹ́ ẹ bá ti bá àfa tí bá ń sọ ọ̀rọ̀ tí ò bá Kùránì mu, tí ń sọ ọ̀rọ̀ tó lè ba ìlú jẹ́, tí ń sọ ọ̀rọ̀ tó lè ba àwùjọ jẹ́, ẹ gbọ́ fún lápẹ̀lẹ́ àfa mọ́. Tí ń sọ ọ̀rọ̀ tó tako Al-Qur'an Karim, tí ń sọ ọ̀rọ̀ tó tako hadith òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Kì í sáfà, mo fẹ́ sọ ibi tẹ́ kíyèsí ni o. Àwa tá a jẹ́ àfa, tá a fẹ́ wẹ ìjà àfa wa mọ́, tá a fẹ́ kó ọkùnrin òkú èrìgì yóò bì lára, orí social media ẹ̀kọ́ ni ibi tẹ́ wà o. Bẹ́ẹ̀ ni, DPP, Ministry of Justice, Kwara State, advice yẹn ni kó tètè jáde. Tá advice bá ti jáde, yóò lọ sí high court, wọ́n fáìlì mátà ìsíbẹ̀, a mọ̀ sí mátà lọ. Ṣẹ́rí kóòtù tí wọ́n gbé lọ yìí, wọ́n ti gbé lọ kóòtù torí murder case ni. Ó wà ní kóòtù lóòótọ́, wọ́n ti lọ já síbẹ̀ yẹn lóòótọ́, ṣùgbọ́n ẹjọ́ ò ti bẹ̀rẹ̀. Àwọn tá a tún pọ̀ṣù mátà, ẹni tó bá fẹ́ pọ̀ṣù mátà kò ń rojú o, kò ní rojú owó, kò ní rojú àkókò, yóò dẹ̀ ready láti gbogbo nǹkan láti make sure pé ní tó ń pọ̀ṣù yẹn pọ̀ṣù ẹ̀. Our eye must be on the ball whatever happens. They will discourage us, they will insult us, they will try to buy us. Please, ẹ má jà dáhùn, ẹ já máa wo ibi tá à ń lọ. Nítorí pé ẹjọ́ máa ń pẹ́ o, ẹjọ́ máa ń pẹ́ gan-an, yóò kàn pẹ́ for nothing, yóò bá súyàn pé ajá tún wà nǹkan míì ṣe. No, bẹ́ẹ̀ bá ṣe ń wá nǹkan tuntun ṣe ká máa pọ̀ sí tó wà ń lẹ̀ náà, bá a ṣe máa ń ṣẹjọ́ nìyẹn. So mi ò blame ọlọ́pàá ṣiṣẹ́ wọn dáadáa, ṣùgbọ́n àwọn náà wọ́n ṣàjárí gbogbo kínní, kò sáà ṣe sìfìlà náà ló padà gbogbo ẹ̀ jáde. Ọlọ́pàá ni lè kò sí perfection nínú ìjọmọ nìyàn, kọ́lọ̀ tún wá ṣe. Ẹ kàn wo ẹja máa follow wọn, báwa ṣe ń follow wọn à ń ràn wọn lọ́wọ́ náà ni, bá a ṣe ń follow wọn back to back à ń ràn wọn lọ́wọ́ náà ni. Bóyá pressure ti pọ̀ lórí àwọn ọlọ́pàá yìí, pressure ti pọ̀ lórí wọn, kọ́ọ̀lù yẹ́ra díẹ̀ nìkan ní máa jẹ́ kí ọlọ́pàá tètè ti mátà sí court tí pressure bá ti pọ̀ lórí wọn. Tẹ́lẹ̀ pé bíi nìkan tí wọ́n rán wọn létí orí táwọn ṣe fún wọn rí, tí wọ́n ń fi oríṣiríṣi kan wọ́n máa ń tì sí court. So àmọ́ ìgbé táwọn ọlọ́pàá ti gbà, bóyá for ni fún Abdulrahman ni àbí against Abdulrahman, we don't know. Ntẹ́mi sámọ̀ ni pé ọlọ́pàá ó ti gba ìpè, ọlọ́pàá ò dẹ̀ fẹ́ ẹ mọ̀ sí kéèyàn máa play ball, kí bọ́ọ̀ máa dùn kẹ́nìkan gègé kí wọ́n á pàṣẹ ẹnìkan kọ́ wá wò pé kò nítorí mi bàjẹ́ mọ́ kò bá mi ẹ pàṣẹ lómi, ọlọ́pàá máa ṣe bẹ́ẹ̀. Wọ́n yà sáré tì ilé ẹjọ́, ẹ máa bá ilé ẹjọ́ fà. Gbogbo investigation tẹ bá ní kọ́lọ́pàá máa ṣe lẹ́yìn tó wà ní ẹjọ́, wọ́n sì lè ṣe. Ẹ má rò pé kò lè ṣe investigation náà, wọ́n sì lè ṣe. Ṣẹ́gbọ́ now Ìlọrin, Ìbàdàn, wọ́n ní Ìbàdàn ni wọ́n ta orí sí. Àwọn kan wá kígbe Ìbàdàn wọ́n torí sí. Kí ló fọ́ ní sí ibẹ̀? I won't argue that. Wọ́n rà, wọ́n ta. Ìtì pa mí lẹ́rìí nìyẹn pé o láti jọ́ lókìkí ọmọ ni ọmọ tí wọ́n pa yìí o. Èmi ìyá àwọn tí ń pa lójúmọ́ ni, èmi ìyá àwọn tí ń rorí lójúmọ́ ni, àwọn tí wọ́n ó dojú agbo tẹ́ mọ́ ti àgádànù sọ́tù sósì, ẹbú tí wọ́n ti gún orí mọ́ wọn ti tọ́ láwọn tó kù ní dáadáa. Ọlọ́run máa sọ wa. Ṣé wá rí kọ̀ọ̀kan tá a bá gbá mú báyìí, ẹ má jà jùlẹ̀ o, ẹ já máa ṣe ká fi máa kọ́ àwọn yòókù lọ́gbọ́n ni o. Gbogbo ẹni tí ń pé kí wọ́n gbé kí wọ́n tì mọ́lé, kí wọ́n pa, kí wọ́n ṣe ẹ̀rù ń bẹ̀rù ní nǹkan tó kọ́ mọ́tò kó tó dákọ̀ ọ̀hún ni o. Bẹ́ẹ̀ ni, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má jà fílẹ̀ ni o. Kò ń ṣe pé eléyìí, kò ń ṣe pé ètò ìṣẹ̀lẹ̀ lọ fáàjò ní náà, nǹkan bí kan ṣẹlẹ̀ lọ fáàjò ní. Àwọn kan torí sí Ìbàdàn, wọ́n á ń jọ àwọn èèyàn lójú, kọjú mi lójú o. Ṣé Ìbàdàn wá jẹ́ ìlú kan? Ṣé Ìbàdàn jẹ́ ìlú ọmọ Ìbàdàn? Ṣé Ìbàdàn jẹ́ afẹ́ búbàdàn o? Ẹ mọ̀ búbàdàn, wọ́n lọ́mọ tó orí tó fún búbàdàn, Ọlọ́run bọ̀ yanjú ẹbí ọ̀bà sẹ́bí rẹ̀ ń bẹ̀. Àwárí ìlú tí ò sí Ìbàdàn, àárí ìran tí ò sí Ìbàdàn, gbogbo nǹkan ló kún Ìbàdàn. Wọ́n ń ṣe wọ́n ń ṣe o, wọ́n ń ṣe bá ló ń ta Ìbàdàn, ó sì jọ àwọn èèyàn lójú pọ̀ ta Ìbàdàn, ó lè ta Ìbàdàn mọ́ náà, wọ́n rà ń bẹ̀ náà. Sẹ́yìn ti gbàgbé ni, ṣé bí Ìbàdàn bí láti mú ọkùnrin kan tó pe rẹ̀ láàfáà, bọ́ọ̀hù kànga tó gbẹ́ síwájú ilé rẹ̀, kí lórúkọ rẹ̀, sókèwé tó gbẹ́ wájú ilé rẹ̀. Ibi ìyá kan ló sunkún dọ́dọ̀ mi tó ní ọmọ òun o, bẹ́ẹ̀ ni dìndìnrín tẹ́ni àìṣe ti mùsùlùmí o, tó bá ti dọ̀rọ̀ kírísítẹ̀nì o, tó bá ti dọ̀rọ̀ mùsùlùmí àìdí pẹ̀lú wọn o, èyí tọ́lọ́ ìpọ̀lọ̀ ní ọgbọ̀n yín ẹnu gbòde. Ibi ìyá kan ló sunkún dọ́dọ̀ wa tó lòun wọ ọmọ òun láti tẹ̀sẹ̀ bọ́ community náà àjọkarabọ̀ síbi iwájú ilé bàbá òun, ebínú sókèwé àfáà yẹn ìlà ti bá òkùtù ọmọ yẹn. Nígbà tí wọ́n gbé òkùtù ọmọ yẹn jáde tán, wọ́n ti górí ẹ̀, wọ́n ti gé apá, wọ́n ti gó pọ̀lọpọ̀ nǹkan. Nígbà gbé òkùtù ọmọ yẹn jáde tán,
ṣe bí ọ̀pọ̀lọpọ̀ eegun apá eegun ẹsẹ̀ eegun orí oríṣiríṣi náà bá nínú kànga yẹn ní Ìbàdàn bí náà nìyà ìbáwọn afáàyàn náà wà mẹ́wàá nísìn síbẹ̀ ẹ ti gbàgbé tapẹ́tẹ́ tí wọ́n náà pa sọ̀fíọ̀ tí wọ́n náà ka orí mọ́ wọn lọ́wọ́ nínú mọ́tò ìbá àfáà náà ni ìkan ló lómi gbà kan báyìí náà síbá àfáà náà ni orí náà wọ́n ká mọ́ wọn lọ́wọ́ gbà náà ìwà ni wọ́n ta Ìbàdàn wọ́n ta sí Ìbàdàn gbogbo àwọn tí mo sọ sí Ìbàdàn ni ìwà ta Ìbàdàn tó ráyọ ọjọ́ lójú àti kọ́ lọ́wọ́ ṣàánú wa Ọlọ́run ṣàánú wa kí a máa ṣègbìyànjú ní gbogbo bí agbára wa bá ṣe mọ níbi tá a bá mọ gbogbo àwọn tí mo kà yẹn wọ́n ń bẹ ní Agodi èmi Abdulrahman Oríyọmí Hamzat mo sì kópa nípa bí wọ́n ṣe dá Agodi àáfàá sí ní gbogbo wọn tó bá ti dọ̀rọ̀ mùsùlùmí o kì í sọ̀rọ̀ àwọn yẹn sáàfáà àwọn tá a bá ti ká nǹkan bá mọ́ lọ́wọ́ wọn yẹn sáàfáà iyì tí ń bẹ fáàfáà kò sí fún wọn mọ́ àpẹẹrẹ tí ń bẹ fáàfáà kò sí fún wọn mọ́ ọ̀wọ̀ tí ń bẹ fáàfáà kò sí fún wọn mọ́ ẹnikẹ́ni tó bá wà ń sọ̀ngbà náà pé àáfáà lè ṣe báyìí sí ẹmútọ̀ náà ẹ ti mọ́ lé ara wọn ní. omi tó ti yẹ ká máa bá àáfáà ẹ tá a bá ti bá ń bẹ̀ ẹ dákun ẹ pín alẹ́ ẹ gbọ́ Ramadan ń bọ̀ yìí ẹ mọ̀ torí ẹ pé ẹ̀ ní gbọ́rọ̀ àwọn àáfáà mọ́ ẹ mọ̀ torí ẹ pé Ramadan lecture àáfáà kan ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó get out ẹ bá àáfáà kan gbé ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ jọ gbogbo àwọn àfáà ti dẹ́ni àbùkù no ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo àfáà ìṣẹ́ ní àbùkù ṣé wá rí ẹjẹ́ á máa pín báyìí ẹjẹ́ á máa yá ibi tẹ́ ẹ bá ti bá àfáà tí bá ń sọ ọ̀rọ̀ tí ò bá kúrà mu tí ń sọ ọ̀rọ̀ tó lè ba ìlú jẹ́ tí ń sọ ọ̀rọ̀ tó lè ba àwùjọ jẹ́ ẹ gbọ́ fún lápẹ̀lẹ́ àfáà mọ́ tí ń sọ ọ̀rọ̀ tó tako Al-Qur'an Karim tí ń sọ ọ̀rọ̀ tó tako hadith òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kì í sáfà ẹ kàn lábùkù ẹ wọlé ẹ yẹpẹrẹ ẹ gbọ́ mi yé o ibi ẹ bá ti bá ẹni tó pèrè ẹ láàfà ẹ gbàgbé ìmúra ẹ gbàgbé dressing ẹ gbàgbé orúkọ ẹ gbàgbé gbogbo karamọ́ oríṣiríṣi no ibi tẹ́ ẹ bá ti bá ẹni tí ó pèrè rẹ̀ láàfà tí ń sọ ọ̀rọ̀ tí ò bá ń tó wà nínú Al-Qur'an mu ọ̀rọ̀ tí ò bá àdéhùn òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tí ò bá ìjọmọlúwàbí mu ọ̀rọ̀ tó lè dá wàhálà alẹ́ tí kàn ń dà lúrú nítorí àpò rẹ̀ ẹ kàn lábùkù kẹsà àfà ṣùgbọ́n bí tẹ́ ẹ bá ti rí àfà ó múra bí àfà ìgbà tí ó tún wá lanu sọ̀rọ̀ ó tún wá ń sọ̀rọ̀ bí àfà ẹ̀rí bẹ̀rù Ọlọ́run ó ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Al-Qur'an kò sọ̀rọ̀ fẹ́ẹ́nú kò sọ̀rọ̀ ta ni ó mú mi kò sọ̀rọ̀ tó lè bàlú jẹ́ kò tako ojú ọ̀nà Ọlọ́run ẹ dákun ẹ pọ́n lé ẹ yẹ́ ẹ sí ẹni Ọlọ́run ni ẹ dákun ẹ pọ́n lé ẹ yẹ́ ẹ sí ẹni Ọlọ́run ni ẹbẹ́ yìí náà mọ̀ àmọ̀ ìyàtọ̀ láàrin méjèèjì èmi àmọ́ ìnáwó gbàgbọ́ ti wulẹ̀ òkun tó táfà bá sọ nǹkan kan tó tako ìlànà ní tí ó wà ní Al-Qur'an tó tako ìlànà àdìtò ìṣẹ́ náà wọ́n ṣàṣàlà tó ń sọ èmi àmọ́ ìnáwó máa sì máa béèrè oníbéèrè ni mí anábìrì kẹ́ jẹ́ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta o tí ẹ bá jẹ́ onímọ̀ tí ó máa kọ́ yàn kẹ́ ẹ jẹ́ olùkọ́ tí onímọ̀ ń kọ́ bí bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ jẹ́ oníbéèrè èmi àmọ́ béèrè o àmọ́ béèrè ní sì tún máa béèrè ni so fún díẹ̀ yìí tẹ́ bá ti rẹ́ nìkan tó ń sọ tó tako ní tá a jọ mọ̀ torí wọn kò púpọ̀ Kùránì tuntun àbí kò sí Kùránì tuntun torí òpin ànábì náà ni ànábì wọn ṣàṣàrà fún díẹ̀ yìí tẹ́ bá ti rẹ́ ti ń sọ tó tako tó tó lóun gbé tó ń dé tuntun ní tó tún fẹ́ báyé jẹ́ èyí sáfà Ọlọ́run ṣàánú wa ni o bọ́kọ̀ bá pààyàn kọ̀ ní ògbé o ẹni tí ó pa ọmọ ọlọ́mọ wọn láfa ni ìmọ̀ nípìn láfa ni wọn láfa ni nípìn láfa àwọn àfáà náà ló tún lọ ṣe fìdáò nílé ọmọ tí wọ́n pa àwọn tí wọ́n pọ̀ ọmọ wọn ò torí pé wọ́n láàfáà rẹ̀ tọpọ̀ mọ́ àwọn kí wọ́n láwọn fẹ́ràn àfáà mọ́ láyé pé káwọn àfáà mọ́ wá ṣe fìdáò èyí tó túmọ̀ sí pé àfáà gidi rẹ̀ ní tí èsì sáfáà tó ń pèrè láàfáà náà irú Abdulrahman yẹn àwọn náà ń bẹ kọ́lọ́n kó yàwá yà wọn ọ̀rọ̀ Ìbàdàn pé Ìbàdàn ní ẹ torí sí ẹni ẹ bá torí fún wọn wá gbé e nígbà àgbẹ̀ sáà sí pé gbogbo Ìbàdàn ní ẹ torí fún ebi yẹn kan ní ẹ ta fún Ìbàdàn gbogbo Ìlọrin òsì sápò ńlọrin nígbà tí Abdulrahman pààyàn ńlọrin gbogbo Ìbàdàn náà ní sápò Ìbàdàn nígbà bá wà mẹ́ntẹ́ torí fún Ìbàdàn àìní jẹ́ kíru wa ìwọ́n mú ń tọ̀ nìkan ni ó dùn wá torí wọn náà lè dáwọn tí náwó lójú agbo tí wọ́n ń kì gọ́mọ̀tẹ̀ pówó rẹ̀ ní ó tún wá lóun fẹ́ fi sponsor Ramadan program lọ́dọ̀ tí akálẹ̀ lè dànù tó ẹjẹ́ àmọ̀ wọn ọ̀tán òjò bá náà lọ ṣùgbọ́n pé wọn ò sí èmi ò sí náà tẹ́wọ̀n pé Ìlọrin ṣe sọ báwọn oníbàdàn àwọn ń ta ọ̀ wọ́n ń ta ọ̀ wọ́n ń ta ọ̀ wọ́n ń ta ọ̀ wàláì wọ́n ń ta wọ́n ń ra ọ̀ wọ́n ń ra ọ̀ ṣé gbogbo Ìlọrin lọ́pàá ọmọ ọlọ́mọ ni ebi yẹn kẹlọ táwa torí ẹ̀ka kó gbogbo Ìlọrin kúrò ń bẹ àbíká tó kó gbogbo Ìlọrin lápá yẹn rárá làákàyè ọgbà làákàyè
kò sílùú tí àwọn ènìyàn ò sí báyìí aburú yẹn tẹ̀ káàkiri ni etí kálukú bá ti mú lọ́dọ̀ rẹ̀ ní kó máa lé wọn dànù fa kó máa dì pẹ̀lú wọn ká má fọwọ́ ẹ̀hẹ̀ mú wọn ká jẹ́ wọn mọ̀ pé àfẹ́ mọ́ láwùjọ wa àfẹ́ wàhálà bí ẹ̀ mọ́ láwùjọ wa kálásì.